wọn kì í ṣe nǹkan míì lórí channel yìí yàtọ̀ sí bọ́ọ̀lù. Sports channel right now. Sport channel. Sport channel ẹ wá ní kíkọ́ máa tiẹ̀ show ìròyìn kan show àwọn programs míì kan show àwọn pastors kan preach gbogbo nǹkan báyìí. Jimmy jókòó. Èmi lérò pé ó yẹ kán tiẹ̀ máa ṣe àwọn nǹkan míì yàtọ̀ sí láti jẹta èèyàn kan gbogbo kò jẹ́ ń sú ọ náà. Wá báwo lẹ ṣe ń gbé ìgbésí ayé yín lẹ́kọ̀ọ́ yìí? Gbèsè báwo? Náà ok gba gbogbo àwọn ibi tó mú mi lọ yẹn mo rí àwọn ọkọ̀ kan mo lè má sọ̀rọ̀ but mo ń wò pé wo irú nǹkan bá ń bàdàn o fẹ́ tọ̀ wàá sanwó o gbẹ́rù wọ́n á gbogbo ẹrù lọ́wọ́ ìwọ ló lẹ́rù o tó bá tó wá múra dáadáa tó ń lọ àwọn kan á tó wá bẹ̀ẹ́ àlàyé làwọn wà fáwọn olówó wa wo ìtútẹ̀ tó wá ń ṣe kíní jù wo aṣọ tí àwọn obìnrin ń wọ̀ lẹ́kọ̀ọ́ ìkan òbítúdé obìnrin gbogbo ẹ̀wà pọ́n ó tún wá wọ ní tó tún wọ̀ tó yẹ kó tiẹ̀ tún dé sálẹ̀ yẹn tún dé bí gbogbo òkun gbogbo ẹ̀ ó dé pẹ̀lú ojú tiẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ṣe pé kò yí la wo yìí tí ó wà lórí machine olùgbé torí mi ò sọ̀rọ̀ wọ́n rí gbogbo ẹ̀ wà lórí machine wọ́n á so ọkùnrin mú gbogbo ààrẹ bẹ́ẹ̀ ni pé òun ni ọkọ ẹ̀ ó ga ọ́ fact ọlọ́run kan máa ń tọrọ ìdáríjì fún Sódómà Gòmórà báwo lè ṣe ń gbé irú ayé yẹn lẹ́kọ̀ọ́ yìí wọn ò dẹ̀ mú èèyàn ìjọba oníṣẹ́ ọlọ́pàá òun yàn. Ṣé o gbàgbé kankan ó sọ pé Sọ́lá àgbọ̀rọ̀ àwọn ṣùgbọ́n ṣàwọ̀ ó sì gbàgbé pé Jésù gan kó tó gba àwọn ẹlẹ́ṣẹ̀ là ó darapọ̀ mọ́ so kí la gbé kí la jù àbí ibo rẹ̀ sọ kí la gbé kí la jù kí n tó bẹ́ẹ̀ ti ṣe ọdún méjì gbáko ni mo fi rin gbogbo ìwé kí ìgbàdàn mi jẹ ẹlòmíì ní MR ẹlòmíì ní PhD ẹlòmíì ní masters ń bọ́ lọ́wọ́ arábìnrin tó ní pé lórí ọ̀kadà yẹn tó ń bu ọlọ́kadà sórí nínú gbogbo aṣọ ẹ̀ nǹkan kan wọn ó lè má níṣẹ́ lọ́wọ́ kí ẹ pé ibẹ̀ gan ó ti ń sanwó fámílì ó láwọn pọ́lísì kan táwọn ìjọba ti fi lẹ̀ tó sọ àwọn ọmọ adáṣẹ́wó kí ló fẹ́ kọ́ ṣe ọmọ wà nílé ìmí inú ọkọ̀ wọn ti dolè ìmí màmá ẹ̀ àti ìyá ẹ̀ wọn ló fi lẹ̀ kí ló fẹ́ kọ́ ṣe ó lè blame ẹ̀ náà. ẹ̀bọ̀ tìyẹn ò ní kí kéèyàn wá yàyàkúyà ẹ̀mọ oníṣẹ́ lọ́wọ́ tí wàá dé gbọ́kàn ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wàá máa lọ sí church wàá gbogbo fèètè wàá gbé sọ́dọ̀ Ọlọ́run máa gbàdúrà. ó jẹ́ sọ̀rọ̀ báyìí jìnnì ń sọ̀rọ̀ báyìí sórí mi ò ní kò sí retí ń bẹ èèyàn mélòó ló fi gbígbé jẹun sórí ìbéèrè tí mo béèrè sí i tábà ní ká tọ́ ọ̀nà yẹn àgbẹ̀ṣe in any case ó ní arábìnrin kan tí mi ń ṣe news. àpẹẹrẹ Túndé o. wọ́n ní Ọlọ́run sùn ní Sunday Monday ìgbẹ́jíbà ìpàdà ọmọ ẹ̀ lọ́wọ́ dá tó wá ní èèyàn pé ọmọ ìgbé ó ga tó kódà ó ga jù lọ díẹ̀ ara ẹ̀ mú tó bá gbé figure 8 kò gbé sáré ẹ̀ báyìí bó ṣe kọ́ ọmọ ṣe kọ́ ṣùgbọ́n rí ẹsẹ̀ anyway nǹkan tí ó tó a fi ṣe kínní ìbùkún orísun yìí. so lọ́rọ̀ kan kí ló bá fi obìnrin yẹn ṣe. iná ń fọmọ arábìnrin ṣe mo ti níyàwó mo ti márì. ìwọ Túndé ìwọ tí gbogbo ọkùnrin tó ti lé bí òkúta ló níyàwó bó bá jọ gẹ̀dẹ̀ tán sí wàá jẹ́ epo ẹ̀ dànù. tó bá di alẹ́ yìí wàá meet in club. club èmi ò lọ club. wàá délé yìí ṣòrí tí ò bá sí pásítọ̀ tó jẹ́ ni ibo náà ṣe pásítọ̀ ṣe rí tó bá rọ̀nà yìí wọ́n máa fẹ́ gbà bẹ̀ but àwa ti débẹ̀
ẹ̀ ló wá kékeré nǹkan lọ́mọ ni ẹ̀ mo lè lọ ṣùgbọ́n ká ti sọ lẹ́sìn ká tó kùn lé o tí bá tẹ̀lé ẹ̀ èmi ò mú tí o. Ò ní mọ tí wọ́n ń ta àwọn ẹlẹ́rìn lòdò kọ̀ọ̀kan. Nítorí tó bá ti jọ́rọ̀ tí kì í jókòó lé ní akábáàbí ni ó dé mi. Kódà ó fẹ́ jẹ́ pásítọ̀ àbí ó dẹ̀ ti wá sí ìpọ́sìn wàá rí ọ̀tún wàá rí òsì ayé at least wọ́n máa fi make up mind ẹni pé ó fẹ́ jẹ́ pásítọ̀ àwọn ọ̀túnwòsì wọ́n máa fi jẹ́ good counselor àwọn èèyàn ọ̀tí yẹn ò ní kó má gbà yẹn dé club lẹ́yìn. Má lọ ṣùgbọ́n mi ò mú tíṣà. Ó dá owó mọ́tí kí ló dé gan. Nídìí ìtẹ̀ máa yá kan máa jẹ́ mọ́ àdúrà aṣọ yóò lè dín ní lọ́wọ́ ló gbẹ má gbé ọ̀hún náà yé wàá kú ẹ̀jẹ̀ ní gbẹ́mí ọba náà yé wẹ́bí. Who is there? It's me, Cassandra. Remy, báwo ni? Oh, jẹ́ ká jókòó jàre. Kí ló wọ̀ yìí? Aṣọ. Kásán, kí ló wọ̀ yìí? Gbogbo ìdí ẹ̀ ń ta. Ilé yóò ṣe múra ọmọlúwàbí. Má sọ mi pé lílo tí mo báyìí. Mo gbàgbé yẹn jàre. Wo mo bó ṣe dùn náà. Wo mi dáadáa. Wo mi látòkè délẹ̀. Ó tẹ̀ tí máa ń láìka tí máa wọ ìyànjú ládùúgbò yín gan sef. Mo ṣe bọ́lẹ̀ ní mọ́tò báyìí gbogbo ojú ọlọ́kàn dọ́kọ̀ ẹ̀ mú ni. Wọ́n rírí ni. Kí ló wà níbẹ̀? Mo má jẹ́ kí n bọ́ asset mi mọ́lẹ̀ jàre jẹ́ mo láìkẹ́ báyìí. Cassandra, o ní ìdá ti gba Jésù sínú ayé ẹ̀. Gbogbo ìgbà tí bá rí ẹni máa sọ fún ẹ. Ó ṣẹ̀ṣẹ̀ ń sọ mo ti gbọ́ ó yẹ kó understand pé olúkálùkù ló mọ bó ṣe ń sin Ọlọ́run ọkàn dẹ̀ ní gbogbo ẹ̀ wà so jẹ́ ká fi yẹn lẹ̀ for now. So kí ló wá happen sí ẹ? Mo miss ẹ gan-an látọjọ́ yẹn. Èmi náà miss ẹ ṣùgbọ́n ọmọ ìmúra yìí kò fi yẹn lẹ̀ fi yẹn lẹ̀ nà jẹ́ ká sọ̀rọ̀ míì. Mo ti gbọ́ nǹkan tó sọ̀rọ̀ rẹ yé mi. So our brother in the Lord, uncle. Jimmy. Oh wow. You te fẹ́ gist tẹ́lẹ̀. Jimmy ti di assistant pastor in church. That's good. That's good. I'm happy for you. I'm happy. But mo hope pé ẹ ti ń gbé gbèsè ìyàwó. Abẹ́fẹ́ ṣègbéyàwó. Ṣùgbọ́n ọkùnrin and we are waiting on the Lord, waiting on the Lord. She wanted the last year that mo bí the same thing to sọ nìyẹn. How long let me wait on the Lord? Ó yẹ kó ti wá rí mommy ẹ ká ti mọ́ra àwọn ṣe nǹkan báyìí. Kí ló ń dúró fún? Kí lẹ tún wá? Because èsì tó tún wá jẹ́ assistant pastor yìí gan gba lójú gbogbo obìnrin máa wà lára rẹ̀. Ó rò pé gbogbo obìnrin tó wá sí church ni ó wá ṣẹ̀sìn. Púpọ̀ ni wọn over 90% ni wọn ọkọ ló wá. Ó wá dẹrẹ mọ́lẹ̀ ńsìn ó kó sí ìrò ó dé gbogbo ẹ̀ pínpínpín ó wá ní kí ọkùnrin kan wà ní kó wá jókòó tí ẹnu bí kan tó tó bá tẹ̀ di mú sìn yìí wàá lóòzẹ̀ ni o má lọ waste time rárá ni ẹni tó yẹ pé kó dì mú dáadáa tó hook ẹ̀ down bọ̀ ó yẹ kẹ́ ti máa jọ máa wá sọ pé ṣé pé kò ti bẹ̀rẹ̀ sí fi ìbọn wọn asset ìgbà tó kò kọjá kórè àbí ṣe. Ó ti wọ́n gbé Christian ní mi ni Anikin ó ti di assistant pastor kì í ṣe church until after marriage. So ẹ̀yin ẹ máa jọ ẹ̀yin ẹ máa kọ́ ṣe Christian ṣé pé ìwọ ò ní ṣe
àbí òun ò ní ṣe torí tó bá pè wá ń sìn kó wá sí ìbàyí kó fèmí àti ẹ̀sílẹ̀ kó bí ó máa ṣe àbí ò ní ṣe ìwọ ló máa dágbọ́n sí i mo ló máa dágbọ́n sí i má yẹ kó béèrè ní ìgbà ẹ mọ́ gbà mọ́ ẹ lọ́wọ́ èmi máa advice ẹ lóyún fún Cassandra because by the time tó bá lóyún fún kò síbi tó ń lọ kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ ó mọ yàtọ̀ adultery yàtọ̀ sí ọkàn fornication in fact eléyìí tún yàtọ̀ ọkọ ẹ̀ ṣáà ni bẹ́ẹ̀ bá jọ ní nǹkan kan papọ̀ ọkọ ẹ̀ náà ni ṣẹlẹ̀ yìí máa fẹ́ra yín náà gbẹ̀yìn ni tẹ́ ẹ̀ bá fẹ́ra yín ìgbà yín ni ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ but for the fact that pé ìmọ̀ later fẹ́ra yín ni kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ wọ́n gbọ́ sọ̀rọ̀ rẹ̀ nǹkan tí máa sọ fún ẹ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ nìyẹn. Christian ni wá kì í ṣe ń chọ́ọ̀chì wá ṣe ti gbọ́. àwọn lọ́rọ̀ bẹ́ẹ̀ yóò mọ̀ pé wíkàkùn ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ ni tó bá jókòó dín yẹn ó má jẹ́ kí kọjá lára ẹ̀ dì í mọ́lẹ̀ tètè sọ fẹ́ kẹ́lómi tó ṣe tètè ṣe tiẹ̀ sìn. n tètè bẹ̀rẹ̀ kí ni kí wọ́n fa ìmọ̀ bí. ṣe ní spirit brandy champagne or kàtẹ́ fi lift up spirit náà ó yẹ kó ń bọ̀. bóyá ìgbà tó ń bọ̀ ó gbà pé ilé Christian ló wá wò kóòkù ni mo ní lé mi nǹkan tó dẹ̀ máa mọ̀ ní ọtí bá fún ẹ ló máa mọ̀. tí ẹ gan pọ̀ jù àwọn lomi ṣáà ń ṣe Christian. ó ní mùkúmu òun ṣe kéèyàn wà kó má lójú tì mí. Díẹ̀ náà. Ìgbà wo ni omi ìtarábìnrin yẹn tẹ́ pé ọwọ́ ti ń wẹ̀wọ̀? Bí mo ṣe wọ bẹ̀yẹn tó sọ pé fẹ́ lọ sí toilet ó kàn yọ ni. In fact kí n sọ tọ́ gbogbo máa ní bá ṣe kúrò lé ẹni pé tí máa débẹ̀ máa rá àwọn burúkú everywhere àwọn tó wọ skimpy tó ń rí wọn but ó dẹ̀ dé mo tún rí mo tún sọ̀rọ̀ bí ọmọlúwàbí bí ẹni tó ẹ̀mí Ọlọ́run wà nínú ẹ̀ ó dẹ̀ bá mi sọ̀rọ̀ dáadáa so wọ́n á rò pé so ọmọlúwàbí báyìí wọ́n wà rú bí wà so ìyẹn la ṣe dàbí pé ọ̀rọ̀ wa so níṣẹ́jú kan àbọ̀ tí mo fi tán tọ́lẹ̀tì yẹn pàdé fẹ́ béèrè ìbéèrè kan má lè jẹ́ kó bọ́ sápò mi lẹ̀ tí ìwọ àti arábìnrin tó bá ń yára kan tí ìyẹn kan rí ní gbogbo nǹkan tó ní ilé ayé lọ́rùn ló fi tẹ́ lọ́rùn ó ṣáà ń ṣe sí ẹ ṣáà fẹ́ kó gbà tiẹ̀ ṣé wàá bá sùn. ó dáhùn. mo ní tí ìwọ àtàrábìnrin báwọn yàrá ẹ̀yin nìkan lẹ́mọ̀ mẹ́ ọ̀dẹ̀ sẹ́ńtúrì ní gbogbo nǹkan tó ní ayé àtọ̀ lẹ́ fi tẹ́ lọ́rùn tó ń ṣe sí ẹ bí kò pa tiẹ̀ ṣé wàá bá sùn.